ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin ènìyàn mi, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jẹ́ sọ pé ó ti di woro sí woro o. Ó ti di woro sí woro. Ogun bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ogun ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Ìgbò. Eléyìí ò ń ṣe pé bóyá àhesọ ọ̀rọ̀ àbí bóyá wọ́n sọ létí mi. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ wípé mo sọ lẹ́ẹ̀kan wípé àwa kan wà tó jẹ́ pé a wà níbi tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń lọ náà la mọ̀ tí a dẹ̀ rí. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa sọ fún gbogbo ẹ̀yin àwa tí a jẹ́ ọmọ Yorùbá ni wípé ẹ jẹ́ ká pohùn pọ̀, ẹ já sọ fún Bọ́lá Ahmed Tinubu wípé kó dáwọ́ ogun dúró, nítorí pé ogun ò dàbí iyán, ogun ò dàbí ẹ̀kọ, ogun ò dàbí pé ká sùn ká gbẹ́sẹ̀ lórí ìyàwó ẹni ká máa ọrùn. Ẹ bá wa sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu wípé kó jọ̀wọ́ wa. Ẹ bá wa sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí nílé àti lókè òkun, gbogbo ẹ̀yin tẹ́ bá ní kọ́ńtàtì gbogbo àwọn olóṣèlú, nítorí pé ogun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti ń súnmọ́ ilẹ̀ Yorùbá o. Lóru àná mọ́jú èní ó lóhun tó ṣẹlẹ̀ o. Lóru àná mọ́jú òní ó lóhun tó ṣẹlẹ̀ o, tèmi Àrólé dẹ̀ máa fẹnu ròyìn fún yín. Mo máa ń sọ tó bá dé lórí ọ̀rọ̀ Biafra, one love with Biafra, one love. Adẹjọ́ lẹ̀pọ̀ ni, tí yìí ṣe pé bóyá lílẹ̀pọ̀ bíi pé kékeré. Tá bá ń ṣe tó bá lẹ́ni rally tó lọ nílùú tí mo wà yìí, èmi ni mo ń dúró gẹ́gẹ́ bí aṣojú Yorùbá nation fún wọn bẹ́ẹ̀. Any rally orí fóònù mo ti máa rí lórí group, so kẹ́ bá lè mọ̀ wípé ọ̀rọ̀ tèmi Àrólé ọmọ bàbá tẹ́ntẹ́ ń bá sọ nípa ìjàngbara both Yorùbá nation or Biafra nation legit ni, confam dẹ̀ ni. Ìwọ tó bá wá doubt wẹ́ mo ti èmi Àrólé ti jẹ́ṣẹ́ tèmi náà. Ẹ̀yin ènìyàn mi, mo sọ mo tún sọ, ẹ bá wa, ẹ̀yin tẹ́ bá ní contact àwọn olóṣèlú, tẹ́ mọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá, àkókò rèé fún wọn láti pe ìpàdé tó nírònú pẹ̀lú bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, ẹ ṣàjálù bẹ́yẹn Tinubu. Ẹ bá wa sọ fún wípé ọ̀rọ̀ ẹ̀, ṣé mọ̀ pé ẹ̀yin ènìyàn mi, ṣé mọ̀ pé gbàrà tí Tinubu tó wọlé sórí oyè lọ́jọ́ kìíní àná, ogun ni Tinubu kọ́kọ́ fẹ́ mú wọ orílẹ̀-èdè Nàìjíríà, ló kọ́ fẹ́ mú wọ Nàìjíríà. Nàìjíríà ò ṣe orílẹ̀-èdè bẹ̀tẹ̀ ṣìjà sì máa lò bẹ́ẹ̀ yẹn ná. Ogun tó dẹ̀ fẹ́ mú wọlé òun nígbà tó sọ pé òun fẹ́ lọ bá àwọn Nìjéè jagun, nítorí pé wọ́n lé France kúrò lórí ilẹ̀ wọn. France tó lé kúrò lórí ilẹ̀ wọn ọ̀hún, òun ni Tinubu a máa sọ̀rọ̀ débẹ̀ náà. Ìdí tí Tinubu fi ń pe àwọn France pé kó máa bọ̀ ní Nàìjíríà, àwọn ológun wọn, a máa sọ̀rọ̀ débẹ̀ torí àṣírí yẹn náà wà lọ́wọ́ wa tá máa tú. Now ẹ̀yin ènìyàn mi, ogun tí Tinubu fẹ́ mú wọlé nígbà tó gun orí oyè ní ọjọ́ kìíní àná, tó lóun fẹ́ bá Nìjéè jagun. Nìjéè tó jẹ́ wípé àwọn kí lorúkọ ẹ̀, Burkina Faso, gbogbo wọn bẹ́yẹn ni wọ́n support ẹ̀, ni wọ́n support wọn àti ọ̀gá wọn pátápátá tí wọ́n pè ní kí lorúkọ wọn, Russia. Ṣé rí èyí tó jẹ́ mú ọ̀rọ̀ yìí wá ní pé àsìkò yẹn gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, gbogbo ọba ilẹ̀ Yorùbá, gbogbo àwọn olóṣèlú ni wọ́n pe Bọ́lá Tinubu sí àjọ tó nírònú. Wọ́n sọ̀rọ̀ sí Bọ́lá Ahmed Tinubu lórí pé wá o, ogun tó fẹ́ lọ pè láti Nìjéè yìí ó máa pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o. A pè ẹ́ wá sórí àpèrè Nàìjíríà o, àbí lórí presidency o, lórí kó di president o, láti wá kógun jàlú o.
ṣe wá rí ẹ̀yin mo wá ń bẹ̀ yín mo rọ̀ yín mo dẹ̀ ń bẹ̀ yín ṣe rí ẹ̀yin tí ẹ kóra yín jọ tẹ́ ẹ pè Bọ́lá Ahmed Tinubu sí àjọ tó nírònú wípé kó jọ kó má kógun jà nìjẹ́ ẹ̀yin yẹn mo wá ń bẹ̀ yín náà lónìí mo gbẹnu gbogbo ọmọ Yorùbá nílé àti lókè òkun mo gbẹnu wọn sọ̀rọ̀ mo bẹ̀ yín ẹ bá wa bẹ Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa bẹ Bàbá Jagaban ẹ bá wa bẹ ọmọ Olódòdẹ ẹ ní ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Biafra orílẹ̀-èdè wọn tí wọ́n ti declare tí wọ́n dẹ̀ sọ ní ìtùbí ìnùbí wípé kí gbogbo àwọn tó jẹ́ anything sójà Nàìjíríà kó kúrò lórí ilẹ̀ wọn. Wọ́n rí gbàrà tí wọ́n kéde Biafra nation tí wọ́n declare gbogbo flag lọ ní Biafra land wọ́n rèsì flag wọn sókè àwọn sójà lọ ọbẹ̀ wọ́n dẹ̀ mú àwọn flag yẹn wọ́n kó lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe tẹ̀ mí lọ́wọ́ ní nǹkan bíi wákàtí sẹ́yìn àwọn sójà tí wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n ní nínú wọn ó ti yé nínú wọn ti ṣe kíni ó ti lọ wọ́n ti gbàdúrà fún nínú wọn àti yé yín ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ̀yin ènìyàn mi ìdí tí mo fi wá sọ wípé kẹ́ ẹ bá wa bẹ Bọ́lá Ahmed Tinubu òun ni wípé lóru ànámọ́jú èní wọ́n wọlé Ìgbò bí mo sì ní fídíò kan tí mo sì máa fún yín lélẹ́yìí tẹ́ máa rí lóhun tá à ń sọ yìí wọ́n lọlẹ̀ Ìgbò àtàwọn Biafra Liberation Army àti àwọn Nàìjíríà kínní wọ́n bára wọn pàdé wọ́n sẹ́ndì fídíò kan sí orí group tí mo rí ṣùgbọ́n mi ò lè play ẹ̀ fún yín níbí ìbàyí ó ti yé yín wọ́n máa rí ó ti yé yín kò ṣeé play tó ń lọ lọ́wọ́lọ́wọ́ now ogun tí Tinubu tó fẹ́ fà ní Niger lọ́jọ́ sí kó mọ̀ wá jẹ́ pé láàrin ara wa la máa wá jọ fi ogun jára wa òun ni mo ṣe bẹ̀ yín pé ẹ bá wa bọ́ ọmọ Olódòdẹ sọ̀rọ̀ wípé kí wọ́n tú oníkálukú wa lẹ̀ kó oníkálukú máa bá tiẹ̀ lọ gbogbo wa náà láti fojú rí láti ìgbà ogun Ojúkú tí àwọn Biafra ti ń sọ wípé they want their nation which is Biafra nation tí wọ́n ti ń pariwo wọ́n arrest Nnamdi Kanu síbẹ̀síbẹ̀ the struggle still continue struggle yẹn continue nítorí pé àwọn tí wọ́n ń ṣe struggle yẹn wọ́n ti pa bàbá wọn wọ́n ti pa ìyá wọn wọ́n ti pa ẹ̀gbọ́n wọn àwọn sójà Nàìjíríà ti gbé brothers and sisters sí wọn lọ tí wọn ò padà wálé mọ́ wọ́n wá wò wípé ṣé àwọn ẹ̀jẹ̀ yẹn kò máa lọ bẹ́ẹ̀ yẹn ni tí wọ́n máa wá sọ̀rẹ́ńdà sí ọwọ́ Nàìjíríà government wọ́n ní kò jọ àwọn aráabí wá bẹ̀rẹ̀ láti tún máa agitate láti tún máa pariwo wípé Biafra nation fẹ́ dá dúró now wọ́n ṣe iṣẹ́ yẹn débi wípé gbogbo bí àwọn Fúlàní ìjọba Fúlàní Nàìjíríà bí wọ́n ṣe ń da wàhálà mú ní South West lọ́dọ̀ tí wọ́n lọ́hùn-ún kó tó di pé wọ́n mú Nnamdi Kanu ó fọ́ọ̀mù security tí wọ́n pè ní ESN àwọn ESN yìí wọ́n defend ilẹ̀ Ìgbò títí di àsìkò tí Simon Ekpa gbà á Simon Ekpa
the finisher fún ara ẹ̀, orúkọ ẹ̀ nìyẹn, the finisher, Simon Ekpa, the finisher. Ó gbà á, ó create Biafra Liberation Army. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ yìí o. Gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ bẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó fẹ́ lọ jagun Niger, tẹ́ni kò gbọ́dọ̀ jagun Niger, pé kó fi Niger lẹ̀, kó máa ṣe tiwọn káwa mọ̀nà máa ṣe tiwa. Ẹ̀yin yẹn ni mò ń bá wí yìí o. Mo kàn ń pàkíyèsí yín sáwọn kọ̀ọ̀kan tó ṣeé ṣe kẹ́ má mọ̀ ni o. Mo ń pe àkíyèsí yín sáwọn kọ̀ọ̀kan tẹ́ gbà pé ó lè ṣeé ṣe ṣùgbọ́n tí ó jẹ́ pé kò lè ṣeé ṣe rárá. Mo dẹ̀ ń pàkíyèsí yín sáwọn nǹkan tẹ́ gbà pé kò lè ṣeé ṣe tó dẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe. Now, Biafra Liberation Army, àwọn yẹn secure ìlú wọn kí àwọn Fúlàní má bàa gba ilẹ̀ wọn. Wọ́n dẹ̀ ṣe é, wọn ò dúró lórí pé wọ́n kàn ń pariwo lásán. Mo sọ ọ̀rọ̀ kan, mo ní ọjọ́ kẹta tí àwa Yorùbá Nation tá a lọ submit lẹ́tà wa sí United Kingdom, ọjọ́ kẹta ẹ̀ làwọn àjọ kan gbéra tí wọ́n gba United States lọ lọ́dọ̀ àwọn Biafra tí wọ́n lọ submit nǹkankan sọ́hùn. Ẹ̀yin ènìyàn mi, mo máa fi fídíò kan wọ̀nyí, mo ń bọ̀, ẹ ṣe sùúrù. Ń bọ̀, ó ń lòdù lọ́wọ́. Ok, kó tó di pé ok, mo ń bọ̀. Jọ mo ń bọ̀ o. Mo ń bọ̀ o. Yeah, okay. Okay, now, ó tó di pé mo fídíò yẹn ṣe tán. Àwọn Biafra wọn ò dalé lórí pé wọ́n pariwo lásán. Wọ́n gbé ọ̀rọ̀ yẹn lọ bá àwọn ìjọba orílẹ̀-èdè mìíràn. Now, lẹ́yìn yẹn wọ́n wá rí nírí wípé tí ogun bá bọ́ẹ́lẹ̀ o, pẹ̀lú àwọn nǹkan tá a ní yìí, pẹ̀lú àwọn nǹkan tó wà ńlẹ̀ yìí, Nàìjíríà máa dìtàn. Ọ̀nà tó ń dẹ̀ fẹ́ gbà jagun yẹn ó yé mi ṣùgbọ́n mi ò ní sọ síta nítorí pé tí n bá sọ mo dalẹ̀ ni. Òun ni mo ṣe ń pe àkíyèsí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ̀sí ń wò níwò wípé ẹ fẹ́ remain as one Nigeria. Mo fẹ́ jẹ́ kó yé yín wípé ogun ti dé bodè yín, ó ti dé ìdí yín. Tẹ́ ẹ bá tètè pé Bọ́lá Ahmed Tinubu ṣàkíyèsí, ohun ẹ̀kọ́ máa gbọ́ gbà gbòóní nítorí pé in tó ṣẹlẹ̀ lóru àná mọ́jú èní ó ní agbára.
ó ní agbára. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bó ṣe ṣẹlẹ̀ yẹn ó máa dé ilẹ̀ Yorùbá. Tó bá dẹ̀ dé ilẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá wa, ṣẹ́yìn náà ti mọ̀ wípé ṣẹ́yìn náà mọ̀ wípé ogun yẹn ti yàtọ̀ sí eléyìí tí wọ́n jà nígbà ogun Ojúkù. Ìdí tó dẹ̀ fi yàtọ̀ ni pé nígbà náà lọ́hùn tí wọ́n jà, a rí ọmọ Yorùbá tó wà nínú ológun tó lọ Biafra lọ jagun. A dẹ̀ rí nínú àwọn ọmọ Ìgbò náà tó náà jẹ́ ọ̀dàlẹ̀ lára wọn, tó náà lọ ọbẹ̀ tó lọ jagun. Fúlàní jagun bẹ̀, wọ́n pe àwọn kan náà láti Cameroon láti wá ràn wọ́n lọ́wọ́. Ó ti yé. Ṣùgbọ́n léléyìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí, àbí tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ yìí, tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́, ogun yẹn ti ń ṣẹlẹ̀. Eléyìí ò ṣe pé báyà ó ṣẹ̀, ogun yẹn ti ń ṣẹlẹ̀ báyìí, ogun ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti yé. Now, ṣé wá rí eléyìí tó wá fẹ́ ṣẹlẹ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa tí a jẹ́ Yorùbá nation, àwa náà ti wà ní bùbá. A ti wà ní kíní o, a ti wà ní bùbá. Mo fẹ́ ẹ̀yin bàbá wa, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa ò lè support Nigeria Army. Mo fẹ́ já yín sí yẹn. Àwa ọmọ Yorùbá, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé iye ọmọ ogun tí Yorùbá nation ti ní sìn tá a kò pariwo. In fact, a máa tó ìlàjì Nigeria Army tó bá ti yọ Ìgbò kúrò ńbẹ̀ ni o. Torí Ìgbò ò ní bá yín jagun yẹn. Mo dẹ̀ mọ̀, ní Bọ́lá, ìdí nìyẹn tí Bọ́lá Ahmed Tinubu fi lọ France. We know. Àṣírí yẹn wà, a mọ̀ pé torí ẹ̀ ló fi lọ France. Bet Bọ́lá Ahmed Tinubu ó gbá front ni. Wọ́n ní ibi tí màá dé wà ní tútù wà. Wọ́n ń ṣiṣẹ́ lórí iṣẹ́ tó ṣe tó ní káwọn France máa bọ̀ nílẹ̀ Nàìjíríà, tó sign contract fún wọn, tó ní kó tó wá máa wa góòdì wa gbogbo kan, tó tún fi kọ àlùmọ́nì ẹ̀ wá sẹ́tù wọn. Ó ti yé, ìyẹn ti yé wa. Àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀. Ó ti yé. Mo fẹ́ kí ìjọba Tinubu ó mọ̀ kinní kan. Àwọn àjọ àgbáyé wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè kan ń bẹ tó ń jẹ́ Yorùbá nation tó fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà. Mo fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu àtàwọn tọ́ọ̀gì gbogbo tó ń jọ ń ṣiṣẹ́ àtàwọn Nigeria military, mo fẹ́ kó mọ̀ pé àjọ àgbáyé ó ti mọ̀ nípa pé àwa tí a jẹ́ ọmọ kóòtù òjíire o, aláàṣẹ Nàìjíríà mọ́ lélẹ̀ tó wà nínú òfin àgbáyé pé alẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ láti sọ pé a fẹ́ dá dúró, a fẹ́ create country tiwa. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn àjọ àgbáyé yìí wọ́n ń bẹ lẹ́yìn Biafra wọ́n ní backup, full backup, strong backup láti jẹ́ kí nation wọn tó ti dúró kó túbọ̀ máa ṣe kíni, kó máa continue sí. Bàbá Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ súnmọ́ bàbá wa yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí ogun bá ṣẹlẹ̀ lénìí, Yorùbá àti Ìgbò a lè dojú ìjà kọra wa. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn. Ẹ̀yin tẹ́ ń bá wa jagun, a mọ̀ yín. Fúlàní, Haúsá, kódà Haúsá gan náà ti ń bẹ̀bẹ̀, wọ́n ti ń béèrè fún country tiwọn. Ó ti yé. But anybody tá bá ti rí nínú military tó gbébọn dání tó kọjú sí wa, Nàìjíríà nìyẹn. Nàìjíríà nìyẹn. Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ogun yìí ò lè ṣẹlẹ̀ kẹ́yìn náà safe o. Ìdí nìyẹn tá a fi ń pè yín pé kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ bá wa bá bàbá sọ̀rọ̀. Torí tí ogun yìí bá bẹ̀rẹ̀, Yorùbá wọ́n sọ̀rọ̀, wọ́n ní ogun ajàmámàlà, ogun tí ò mọ ọmọ tí ò mọ bàbá. Ogun yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. In tí àwọn Biafra, in tó ń bẹ lọ́wọ́ wọn, kódà mo gba àwọn information kan ṣùgbọ́n mi ò tún ní gbé information yẹn jáde. Ẹ jọ̀ọ́, gbogbo ẹni bá mọ bàbá Bọ́lá Ahmed Tinubu sẹ́, mo tún bẹ̀ yín ni,
ìtẹ̀mí àròlérí ìtẹ̀mí lóru ànámọ́jú èní tí mo gbọ́ Nàìjíríà fún ara wọn ti mọ̀ lára báyìí pé ọwọ́ eléyìí ti yàtọ̀ sógun ojúkú sẹ́ẹ̀ alẹ́lẹ́yìí ò ṣogun ojúkú ogun tó wà ńlẹ̀ báyìí ogun ìgbàlódé ni ogun ìgbàlódé tó yẹ pé ó máa ṣẹlẹ̀ báyìí gbogbo àgbáyé ló máa rí ṣé Biafra tó ti declare táwọn orílẹ̀-èdè mìíràn ti support ẹ̀ tí wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè rẹ̀ tí wọ́n dẹ̀ ti gbọ́ bí wọ́n ṣe pa wọ́n over 5 million Biafra ni wọ́n pa nígbà ogun ojúkú ṣé àwọn ìjọba yẹn náà tún wá máa lajúlẹ̀ kí Nàìjíríà tún máa ṣe kíni kó tún máa pa wọ́n? No, the answer is no more. Àbí ṣé àwa Yorùbá àwa èmi irú mi ń sìn kí wá gbé ìbọn dání kí n sọ pé mò ń lọ sí Biafra mo fẹ́ lọ máa bá Biafra jagun